Aláròyé máa wí o. Ìwà tí Oyètọ́lá hù tí ẹgbẹ́ APC fi lulẹ̀ lọ́dún 2022 ló tún bẹ̀rẹ̀ yìí, Omiṣore. Ọ̀kan lára àwọn olùdíje ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sọ wípé kò kújú òṣùwọ̀n láti du tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Sẹ́nitọ̀ Iyọ̀ọ́lá Omiṣore ti sọ wípé gómìnà àná lọ́ṣùn Alhaji Gboyega Oyètọ́lá ló wà nídìí wàhálà ẹgbẹ́ náà báyìí. Ó ní Oyètọ́lá àtàwọn kan nínú ẹgbẹ́ náà tí ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n fà á tí wọ́n fi lulẹ̀ lọ́dún 2022 ni wọ́n tún fẹ́ fi agbára gbé olùdíje kan lé àwọn ará ìlú lórí. Gẹ́gẹ́ bí Omiṣore ṣe sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe, ló ti ṣàlàyé pé ṣé ẹ mọ̀ wípé ẹgbẹ́ wa fìdí rẹmi nínú ìdìbò ọdún 2022 ìyẹn lábẹ́ gómìnà àná Gboyega Oyètọ́lá. Lẹ́yìn ìgbà yẹn a ṣàgbéyẹ̀wò ohun tó fà á tí a fi jábọ́ nínú ìdìbò yẹn. Mínísítà fún ètò ìlera lórílẹ̀‐èdè yìí nígbà kan, ọ̀jọ̀gbọ́n Isaac Ajewole ni alága ìgbìmọ̀ tó ṣiṣẹ́ náà. Wọ́n gbé àbọ̀ ìwádìí wọn kalẹ̀, ó sì di mímọ̀ níbẹ̀ wípé Gboyega Oyètọ́lá ló jẹ́ ká fìdí rẹmi nínú ìdìbò yẹn. Wọ́n sọ wípé 3 tàbí 4 lára àwọn abẹ́ṣekáwọ́ rẹ̀ dákún nǹkan tó ṣàkóbá fún ẹgbẹ́ wa, tó wá di wàhálà ńlá fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdí sì nìyẹn tí a fi gbàgbọ́ wípé láti ọdún náà lọ a gbọ́dọ̀ máa ṣe ìdìbò abẹ́lé tó yanrantí. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé gómìnà àná Oyètọ́lá ń ṣagbátẹrù ọ̀kan lára àwọn tó mú wa jábọ́ lọ́dún 2022 báyìí. Gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ ni wọn kò faramọ́ nǹkan tó ń ṣe, ṣùgbọ́n ó ṣáà fẹ́ fi agbára gbé olùdíje rẹ̀ lé wa lórí lọ́ṣùn. Mo fẹ́ ṣàlàyé eléyìí pé mi ò fẹ́ kó mú ọ̀rọ̀ ààrẹ wọ ọ̀rọ̀ yìí rárá. Ààrẹ jẹ́ adarí orílẹ̀-èdè, ó ti ṣe dáadáa fún gbogbo èèyàn, ó sì ní àkóyawọ́ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn. Nítorí náà ọ̀rọ̀ yẹn sì ń rú ọ̀pọ̀ àwọn ènìyàn lójú. A sì fẹ́ jáwé olúborí nínú ìbò ọdún 2026. A kò lè gba ọ̀nà kan náà nípasẹ̀ èyí tí a fi lulẹ̀ lọ́dún 2022. Àwọn èèyàn yìí ni wọ́n ṣokùnfà bí a ṣe lulẹ̀ ìyẹn lọ́dún 2022. Alága ìgbìmọ̀ tó ṣàyẹ̀wò àwa olùdíje sọ wípé àwọn kan ló ń da òun láàmú. Wọ́n kó àbọ̀ ìwádìí àwọn, wọ́n ṣe àgbélẹ̀rọ ìbuwọ́lù ti àwọn kan. Mo sì fi hàn àwọn ìgbìmọ̀ yẹn, àwọn náà rí dáadáa. Àwọn ìgbìmọ̀ tó gbé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn náà kò tún lè gbé àbọ̀ ìwádìí wọn kalẹ̀. Gbogbo rẹ̀ wá dojúrú. Ọ̀rọ̀ ti wá di wípé gómìnà àná Oyètọ́lá ló dojúkọ àwọn àgbààgbà àtàwọn ọmọ ẹgbẹ́ lọ́ṣùn. Ó fẹ́ fi tipátipá gbé kọmíṣánná rẹ̀ tẹ́lẹ̀ fún ètò ìṣúná lé wa lórí. Ó sì ń ṣe é láìná ní ohun tí ẹnikẹ́ni lè ṣe. Èèyàn máa rò wípé tó bá kan tiẹ̀ ní olùdíje, ṣe ló máa bá wa bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí yóò sì yọ̀ǹda gbogbo èèyàn láti lọ sí pápá fún ìdíje. Bí wọ́n ṣe kéde wípé a kò kújú òṣùwọ̀n ní kòríta tí a dé yìí jẹ́ ìtìjú ńlá fún wa. Ṣe ló dàbí ẹni wípé a ní nǹkan àṣírí ní kọ́lọ́fín wa. Bẹ́ẹ̀ ló tún yà wá lẹ́nu wípé ṣe ni wọ́n gbé e lórí àwọn tí wọ́n fọwọ́ sí fọ́ọ̀mù, èyí tó jẹ́ nǹkan tó kéré jù fún olùdíje nínú ẹgbẹ́ wa láti ṣe. Tí ẹ bá wo òfin ìdìbò lórílẹ̀‐èdè yìí, alákòóso lásán ní àwọn ìgbìmọ̀ tí ẹgbẹ́ òṣèlú bá gbé kalẹ̀ láti ṣàyẹ̀wò àwọn olùdíje. Nígbà tí èmi dé sẹkítẹ́ríàtì gẹ́gẹ́ bí akọ̀wé, n kò fààyè gba sísọ wípé àwọn kan kò kújú òṣùwọ̀n bí eléyìí. Ó fẹ́ ṣẹlẹ̀ lásìkò ìdìbò abẹ́lé fún ipò ààrẹ lọ́dún 2022. Mo sọ fún wọn wípé ṣe ni wọ́n máa dárúkè rúdò sílẹ̀ lórílẹ̀‐èdè yìí tí a bá ṣe é bẹ́ẹ̀. Mo ní láti ránṣẹ́ sí alákòóso ilé ẹ̀kọ́ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láti dúró lé wọn lórí, kó sì rí i dájú wípé gbogbo olùdíje ni wọ́n fààyè gbà láti kópa nínú ìdìbò abẹ́lé. Nítorí náà gbèdéke wà fún ohun tí ẹgbẹ́ òṣèlú lè ṣe láti sọ wípé olùdíje kan kò kújú òṣùwọ̀n. Òfin ìdìbò sọ wípé kò sí lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú láti sọ wípé olùdíje kan kò kújú òṣùwọ̀n. Ilé ẹjọ́ nìkan ló lè sọ bẹ́ẹ̀. Àwàdà ńlá ni nǹkan tí wọ́n ń ṣe yìí. Tí ojú bá ń kọ́ wọn, ó yẹ kí wọ́n lọ lo ọ̀nà mìíràn láti ṣe ni. Ààrẹ Tinubu ti ṣe dáadáa, ó fẹ́ràn àkóyawọ́. Ẹ wo nǹkan tó ti ṣe lórí ètò ààbò, ṣùgbọ́n a kò fẹ́ dà á láàmú lórí ọ̀rọ̀ abẹ́lé wa lọ́ṣùn. Báyìí ni Omiṣore ṣe sọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.